Akin ló ránṣẹ́ pè mí. Aláàjì Abbas Akúndé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. PK1st àgbàkùn sáwọn tó mú lẹ́yìn. Sáwọn tó gbé mi dìde. Wípé kò sóńtà nínú lórílẹ̀-èdè yìí nílẹ̀ láwọ̀ dúdú àti gbogbo ayé. Ìfẹ́ 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 ńlá kó dá òkè. Wọ́n ní ká ṣera wa lọ́kàn. Àtòní Fújì, àtẹni tó ń kọ gospel, àtàwọn onísítà, wọ́n ní gbogbo wa pátá ká wà lábẹ́ òrùlé kan. Torí Ọlọ́run gbọ́dọ̀ ṣàbẹ̀bẹ̀ yẹn. Kí tó wọ́n máa lọ nílé orí ẹgbẹ́ ìgbẹ̀gbẹ̀lé kọrin. Wọ́n ṣe wà lọ́wọ́ Ẹlẹ́dùmarè tó dáná. Ọba tó bẹ lẹ́yìn mi lọ́jọ́ gbogbo. Ó ní ta ni wọ́n tún gbé bá o. Ìgò ṣe bàbá o. Ta ni wọ́n tún fi gbogbo ọgbẹ́ kú. Esther Igbekele gbogbo líle wọn kí. Máa mọ àṣálẹ́ òní lóríṣiríṣi lọ́dọ̀ fi ṣe. Mo ṣègbà lọ́wọ́ Elédùmarè ọba tó bèbè tó rán mi níṣẹ́.